ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni. mo kí gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní pé ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di. ṣàlàáfíà ni mo bá yín. kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ lọ́jọ́ tòní, kókó tó ń béèrè pé kí gbogbo wa pátá ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ká gbàpò tí ká fi jókòó, bó bá sì jẹ́ pé orí iṣẹ́ àná la fẹ́ jókòó lé, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká lè jọjẹ gbádùn ètò tòní lórí ètò Karùn-ún-Wí láti iléeṣẹ́ Tèmídire Device Television. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. àwọn àgbà bọ̀ wọ́n ní à ń jèkuru kó tán, a tún ń gbọ́wọ́ ẹ̀ sáwo. à ń sọ pé kọ́mọ Yorùbá kí wọ́n parapọ̀ kán wà ní ìṣọ̀kan, torí pé Yorùbá bọ̀ wọ́n sọ wípé ìdánìkànrin ọmọ ejò òun ló ń jẹ ọmọ ejò níyà. tó bá jẹ́ pé ọká síwájú erè tẹ̀lé, ṣèbé náà tẹ̀lé wọn, kò sẹ́ni tó máa gbójú gbóyà tó máa sọ pé òun fẹ́ ṣọmọ ejò níkà. nínú àwọn fọ́nrán tí mo ti ṣe kọjá sẹ́yìn, mo béèrè pé oríṣi ìran mélòó ló parapọ̀ tó di Yorùbá. kí nìdí tí mo fi béèrè irú ìbéèrè bẹ́ẹ̀? ìdí ni pé oríṣiríṣi àwọn ìwà békebèke, ìwà ìṣòótọ́, ìwà ká jẹni lẹ́sẹ̀, ìwà ọ̀tẹ̀, òun ló ń sábà máa ń jẹyọ láàrin àwa tá a pe ara wa ní Yorùbá. àmọ́ kò lè yà mí lẹ́nu. ìdí ni pé láti ìgbà ìwáṣẹ̀ ní intermarriage ti wà láàrin gbogbo ẹ̀dá èèyàn, tó fi jẹ́ pé nígbà tọ́mọ Ìgbò bá fẹ́ Yorùbá tó bá bímọ, apá kan á jẹ́ Ìgbò, apá kan á jẹ́ Yorùbá. ìwà tán máa hù kò lè hùwà Yorùbá délẹ̀délẹ̀, bẹ́ẹ̀ ni kò ní lè hùwà Ìgbò délẹ̀délẹ̀. tó bá sì jẹ́ pé láàrin Ìgbò àti Haúsá ní intermarriage ti ṣẹlẹ̀, ohun tó dájú ni pé ọmọ tí wọ́n bá bí kò ní fì sí apá Haúsá tán pátápátá, bẹ́ẹ̀ ni kò ní fì sí apá Ìgbò tán pátápátá. tó túmọ̀ sí pé àṣà àti ìṣe Haúsá àti àṣà àti ìṣe Ìgbò àti ti Yorùbá, àṣà wa ò papọ̀ rárá. ìdí nìyẹn tí intermarriage bá ti wà láàrin wa, tí a sì ti bí ọmọ, tí àwọn ọmọ yẹn sì ti tàn kálẹ̀ káàkiri, ìdí nìyẹn tẹ́ fi máa rí àwọn ìwà oríṣiríṣi. fún àpẹẹrẹ, tẹ́nìkan bá jẹ́ Yorùbá nísìnyí tó bá travel lọ sí abroad, apá ibikíbi abroad, ọmọ tí wọ́n bá bí tó bá jẹ́ pé òyìnbó ló fẹ́, ẹ rí mọ̀ pé ọmọ tán bá bí apá kan Yorùbá apá kan òyìnbó ni. ẹ rí pé culture wa ó yàtọ̀ síra, ṣùgbọ́n ìwà ọmọ yẹn máa yàtọ̀ pátápátá. ká sòótọ́, ìran Yorùbá àfi k'Ọlọ́run ṣàánú wa. kí ló mú mi máa ṣe gbogbo àwọn atótónu yìí? fọ́nrán kan ni mo ṣalábàápàdé lórí ẹ̀rọ ayélujára. gbogbo wa la mọ ìyá tó ń pè ní ìyá Esabod dáadáa. kí ni Chief Sunday Igboho, kí ló rà lọ́wọ́ ìyá yìí? kí ni ìdí tí ìyá Esabod fi kórìíra Chief Sunday Igboho tó bẹ́ẹ̀? ìyá yìí ti dàgbà. Yorùbá bọ̀ wọ́n ní a kì í gbọ́ búburú lẹ́nu abọ rẹ̀.
téèyàn bá ti dàgbà dé àyè kan, ọ̀rọ̀ tó dáa, èrò tó dáa, òun ló yẹ kó máa ti ọkàn irú ẹni bẹ́ẹ̀ jáde. Kò yẹ kó máa ní èrò burúkú sọ́mọlàkejì. Kò yẹ kó máa dáná ọ̀tẹ̀ sílẹ̀ fọ́mọlàkejì. Ìyá Esabod ń dáná ọ̀tẹ̀ sílẹ̀ fún Sunday Igboho. Ó tún ń dáná ọ̀tẹ̀ sílẹ̀ fún Ṣèyí Mákindé. Ẹ wo ẹ̀sùn tí ìyá Esabod fi kan Sunday Igboho. Ó ní ṣe ni Sunday Igboho lẹ́nu lásán ipe dídé tóun wá padà dé tí wọ́n ti tú òun sílẹ̀ yìí, òun dé láti wá jagun, pé kò sájínigbé kankan tó máa ríṣẹ́ ṣe nílẹ̀ Yorùbá mọ́. Nǹkan àkọ́kọ́ tó sọ nìyẹn. Ó ní federal government ó ti gbé security southwest, ó ti gbé fún Sunday Igboho, billions of naira sí ná fún pé kó máa fi ṣiṣẹ́. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, tàbí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ fi sínú comment. Tó bá jẹ́ pé lóòótọ́ ni federal government gbé owó rọ̀gùnrọ̀gùn bẹ́ẹ̀ fún Chief Sunday Igboho ń pé kó fi ṣe security ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká gbọ̀n. Ó wá ń bu ẹnu àtẹ́lu Sunday Igboho. Olókàn lé ẹnu lásán ni. Ẹ tún gbọ́ nǹkan míì tó sọ. Ó ní nípa àwọn ọmọ tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ rescue nínú igbó Old Ọ̀yọ́ National Park. Ó ní wọ́n kàn lọ dúró sẹ́gbẹ̀ẹ́ igbó kan lọ́nà Lálúpọn ni. Wọ́n wá ń ya fídíò. Ẹ jọ̀ọ́, ká ní ìyá yẹn, ká ní kò tiẹ̀ lójú. Ṣé bó máa ní etí tó fi ń gbọ́ràn? Mo sì mọ̀ pé ìyá yìí lójú dáadáa. Ó ní ojú. Ṣé kò wo fídíò ni? Níbi tí àwọn national security tí wọ́n ti tẹ̀lé Sunday Igboho wọnú igbó National Old Park. Ṣé kò wo fídíò nígbà tí wọ́n ń fi drone tí wọ́n fi ń search site táwọn ajínigbé yẹn wà? Ṣé kò rí àwọn fìjìláńtẹ́ pẹ̀lú Sunday Igboho? Kò ráwọn sójà? Ṣé kò rí oríṣiríṣi àwọn security sets tí wọ́n wà pẹ̀lú Sunday Igboho ni? Tó ń láti máa sọ pé fíìmù ni Sunday Igboho ń ṣe lẹ́gbẹ̀ẹ́ igbó kan lọ́nà Lálúpọn. Ẹ rí pé ìyá yìí ó fọ́nì gan láti máa sọ irú ọ̀rọ̀ báyìí. Kò yẹ kí irú ọ̀rọ̀ báyìí máa jáde lẹ́nu àgbàlagbà. Ohun tó yẹ kí ìyá yìí ṣe ni pé kó tún máa fi àdúrà kó máa fi ran Sunday Igboho lọ́wọ́ ni, gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. Ṣùgbọ́n ìyá yìí ò ṣe bẹ́ẹ̀ rárá. Ó tún ta sí Ṣèyí Mákindé náà. Mo mọ̀ pé ìyá yìí ti dàgbà dáadáa. Mi ò rò pé ó máa lọ́kọ. Irú wọn ò tiẹ̀ lè lọ́kọ lé, wọn ò lè sí lábẹ́ ọkùnrin. Tọ́kọ wọn bá tẹ̀ ṣì wà láàyè, wọn ò lè sí lábẹ́ ọkùnrin. Ó dàbí pé ìyá yìí bí mo ṣe ń wò ó ti ń béèrè fún pé ó fẹ́ rí ọkùnrin. Ó ń béèrè pé òun fẹ́ rí ọkùnrin. Torí lọ́pọ̀ ìgbà nígbà tí obìnrin yálà àgbàlagbà tàbí sísí tó bá ti ń fi ń dàpárá pé tó ti ń fi nǹkan ọmọkùnrin dàpárá lọ́pọ̀ ìgbà, ẹ rí pé irú ẹni bẹ́ẹ̀ ara ẹ̀ ti ń béèrè fọkùnrin ni fún ìbálòpọ̀. Ó dàbí pé ìyá Esabod ìbálòpọ̀ ń hùn. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ìgbà tó ń sọ̀rọ̀ Ṣèyí Mákindé, ó lo gbólóhùn kan. Ó sọ̀rọ̀ nípa ẹ̀yà ara Ṣèyí Mákindé, ẹ̀yà ìbímọ Ṣèyí Mákindé, torí àgbàlagbà ò kí ń sọ̀rọ̀ làùlàù lórí afẹ́fẹ́. Ìyá yìí sọ̀rọ̀ nípa ẹ̀yà ìbímọ tó wà lára Ṣèyí Mákindé, gọ́vnà Ọ̀yọ́ state. Bóyá ó fẹ́ nílò gọ́vnà Ọ̀yọ́ state pé bóyá kó súnmọ́ òun, kó bóun lájọṣepọ̀. Bí àdé nìyẹn tí ìyá yìí fi sọ bẹ́ẹ̀. Ẹni bá mọ ìyá yìí, ẹ sọ fún ìyá yìí dáadáa pé àgbàlagbà ò kí ń sọ ìsọkúsọ.
àwọn ìsọkúsọ tó sọ yẹn kì í ṣe nǹkan tó yẹ kó sọ. Àwọn ìsọkúsọ ọ̀rọ̀ tó sọ yẹn tó fi ba Sunday Igboho jẹ́ yẹn àti gọ́fúnà Ṣèyí Mákindé kì í ṣe nǹkan tó yẹ kó sọ rárá. Nígbà tí ọmọ Yíbò tó appreciate iṣẹ́ tí Sunday Igboho ń ṣe, ọmọ Yíbò tí kì í ṣe Yorùbá tó appreciate iṣẹ́ tí Sunday Igboho ń ṣe, ṣé kò yẹ kó jẹ́ àwa tá a jẹ́ ọmọ Yorùbá gan ló yẹ ká appreciate ẹ̀ jù? Ìyá Esabod wá bọ́ síta, ó ní owó rọ̀gùnrọ̀gùn ní ìjọba federal government, ìjọba Tinubu gbé fún Sunday Igboho pé kó fi ṣe security ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí ò dá lélẹ̀, kò yẹ kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa jáde lẹ́nu àgbàlagbà, pàápàá jùlọ obìnrin abiyamọ. Tó bá jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n wọnú igbó yẹn lọ kí nǹkan kan lọ ṣe ọ̀gbẹ́ni Sunday Igboho, ìyá yìí ò ní káàánú ẹ̀ rárá o, ìṣe nínú ìyá yìí máa dùn. Àkúkú mọ̀ bóyá àwọn olóṣèlú kan tí wọn ò fẹ́ kí Sunday Igboho kó ṣàṣeyọrí, tí wọn ò fẹ́ kí Sunday Igboho kó ṣètìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè yìí, ìyẹn ni President Bola Ahmed Tinubu, bóyá àwọn ni wọ́n gbówó fún ìyá yìí láti máa fi sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn. Torí pé mo bá fọ́nrán kan pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ẹ̀rọ ayélujára, tẹ́ni yẹn sọ pé ńṣe ni Sunday Igboho ṣe mistake láti tẹ̀lé President Bola Ahmed Tinubu, ń pé kò yẹ kó support ẹ̀ rárá. Kẹ́ẹ̀dẹ̀ máa wá wò ó, ìtorí supporting tí Sunday Igboho tó support President Bola Ahmed Tinubu, ìdí nìyẹn tí Ṣèyí Mákindé àti Sunday Igboho tó fi rẹ́, torí pé wọ́n ti di opposite ara wọn. Torí pé ọ̀tọ̀ nínú pátì tí Ṣèyí Mákindé wà, ọ̀tọ̀ ní pátì tí Sunday Igboho tó darapọ̀ mọ́. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ẹ máa wo fọ́nrán kan sìn kó má dàbí ọ̀rọ̀ àsọdùn rárá. Ẹ máa wo fọ́nrán kan sìn tó jẹ́ pé ó ń fi hàn wípé onísọkúsọ nìyá Esabod. Màá fi fọ́nrán yẹn hàn yín. Lẹ́yìn tẹ́ bá wò yẹn tán, tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí ìyá Esabod sọ tán, ẹ tún wá wo fọ́nrán míì tí Sunday Igboho fi dá lóhùn pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá Sunday Igboho. Ẹ wá wo fọ́nrán tí wọ́n fi dá lóhùn. Ṣé àwọn pé Yorùbá bọ̀ wọ́n ní bí òwe là ń lùlù àgídìgbo, ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn ló ń mọ̀ ọ́. Nínú fídíò tí mo fẹ́ fi hàn yín tí mo sọ wípé Sunday Igboho ó fi dá ìyá Esabod lóhùn, òun ò dárúkọ ìyá Esabod nítorí pé ẹni tó lọ́wọ̀ lòun ni Sunday Igboho jẹ́. Ẹni tó lọ́wọ̀ lòun jẹ́ kò dárúkọ ìyá Esabod, ṣùgbọ́n ẹni tówe bá wí á mọ̀ rẹ̀ pé òun ni ọ̀rọ̀ yìí ń bá wí. Ẹ jẹ́ ká jọ wo fídíò náà. Lẹ́yìn fídíò mo ń padà bọ̀. Nígbà tó ní pé wọ́n pardon ẹ̀ tó lọ sọ́dọ̀ ọba Olúbàdàn, yẹn rán létí Sunday lọ́wọ́ fídíò ẹ̀. Ológun ò lè wọlé ilẹ̀ Yorùbá mọ́. Gbẹ́ngbà táwọn bàbá rẹ̀ Tinubu ti pardon rẹ̀, ó ní ẹ ti dá ìgẹ̀ ẹkùn lẹ̀. Ó wá ń sọ lórí kinní lánàá, ṣé ẹ má gbàgbé nǹkan tó ń bá sọ ni? Ẹni àǹtí ìrìn lọ táwọn ti fún mi láṣẹ látòrí òkè, ẹ wá lọ síbi ẹgbẹ́ igbó kan lọ́nà Lálùpọ̀n. Sunday ṣe bí ọmọ akin. President has a say. Kí Tinubu kí Mákindé má jẹ́ under his party. President of the Federation. Ẹni pé kán sọ fún Mákindé, bóyá yẹn náà dẹ̀ ń parọ́ ni. Ẹlẹ́pọ̀n pàǹpà Mákindé ó lé ti àrẹ́sì sísì náà tó kidnap. Mo jáde lánàá mo ní àfẹ́ mẹ́ntẹ́ àrẹ́sì àwọn ọmọ wa dà. Àwọn tẹ́ àrẹ́sì, àwọn tí àrẹ́sì yẹn, ṣé wọn lè lead yín débi táwọn student wà ní? Àbí ṣebí tẹ́ bá mólè ẹ máa ní pé kọ́ confess pé kán dárúkọ àwọn colleague wọn.
order from above. Báwa kọ́ àwọn ìjà ẹkùn owó ńlá billions wọ́n fẹ́ tó fi lọ́ǹdì security wọ́n ní wọ́n gbé security southwest fún Sunday Igboho ní Tinubu. Why? Why? Torí pé wọ́n ti yẹ́lẹ̀ nígbà tí Yorùbá nation gbogbo ìgbà yẹn náà àwọn it has a political undertone. Wọ́n ti pé gba àwọn PDP yẹn lọ́wọ́ ń kẹ́ nílé Ìbàdàn. But ìgbà tó tún wá máa padà yín tó sọ fún wa yí pé jagunjagun ló bá wá. Ó wá mú ikùn tàǹdì ó tà síwájú. Wọ́n á ní kẹ́ yẹn àǹtí ìfún mi ní go ahead ní security tó ti register l'Abuja. Àní ó dẹ̀ ní ẹ̀yin Nigerians ó dẹ̀ ní ẹ̀yin Yorùbá. Guys, please, I want to ask, is it about something to like Sunday Igboho as an Igbo boy? Why are people coming to my DM to threaten me, especially Igbos? Why are people coming to my DM to threaten me just because I'm liking Sunday Igboho? My brother, I don't go lie to you. I don't know whether I'm from Nigeria. I'm a human being. If I see a Hausa person, I will like. If I see Fulani, I will like. If I see anybody, everybody in a human being, he can't come to and be threatening me, tell me who I want to love. Yeah? I love people who are doing good. And Sunday Igboho is number one of it. Stop coming to my DM, my brother. Stop coming to my DM to insult me or insult your mama. I tell you the truth. For those of you who are saying Sunday Igboho, he don't give up. He don't give up. My brother, this guy, they sleep for bush. Now inside bush, him and the men, they sleep. They talk anyhow. Sunday Igboho don't sleep. This and that. My brother, Sunday Igboho is still working and he's still going to achieve his dream to release those people in the bush. Just watch and see. Share this video. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà, pátá ni mo dúpẹ́ tí ẹ farabalẹ̀ tẹ́ fi wo fídíò èyí tí a mú wá lórí ìkànnì Temidire Device Television lónìí. Ká sòótọ́, Sunday Igboho
ẹni tọ́lọ́run ti dá láre ni ẹni ayé sì ń fẹ́ kì í lárùn kan lára ẹni tó ń fẹ́ ti Chief Sunday Igboho wọ́n pọ̀ ní ìlọ́po ju àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀ lọ ìyẹn wá túmọ̀ sí pé kò sí bọ́tà yẹn bọ́n ṣe lè pọ̀ tó wọn ò ní lè borí Sunday Igboho wọn ò ní lè borí ẹ̀ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí àwọn tí wọ́n bá mọ̀rọ̀ gbọ́ ẹ jẹ́ ká ṣọ̀rọ̀ sọ ẹ jẹ́ ká kọ́wọ́ tira wa lẹ́yìn bí ìgbà ẹkẹ́ ti ń kọ́wọ́ ti lé ẹ jẹ́ kí a kọ́wọ́ tira wa lẹ́yìn bí ìgbà láàmú fi ń tẹ́wọ́ ba ẹ̀gbẹ́ ògiri ẹ jẹ́ kí a ṣe gbogbo nǹkan tá a lè ṣe ká sọ̀pọ̀tì akọgun tá a mọ̀ lórílẹ̀‐èdè Yorùbá ìyẹn ni Chief Sunday Igboho ká sọ̀pọ̀tì ẹ̀ ẹni tí ò bá lè dọ́dọ̀ ẹ̀ nínú wa ká máa fàdúrà ràn lọ́wọ́ ẹni tí ò rí rí ká máa fàdúrà ràn lọ́wọ́ ó dájú pé àdúrà tí tọmọdé bá ṣe àdúrà tágbà bá ṣe àdúrà ọkùnrin àtàdúrà obìnrin a máa mọ̀ a ní rí jù báyìí lọ lórí ètò Karùn-ún Wí ti ọjọ́ tòní láti ìkànnì Tèmídire The First Television tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé ẹ bá wa tẹ subscribe kẹ bá wa tẹ notification bell kẹ bá wa love kẹ bá wa like ẹ bá wa share ètò yìí kó débi tí ó yẹ kó dé àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀ kò ní fèmí náà sílẹ̀ ire owó ire ọmọ ire àlàáfíà tí í ṣe bá dire ọ̀rọ̀ á sọ̀kalẹ̀ sẹ́ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ojú wa ò ní rí bí o àkàndé ò ní mú ọwọ́ tá a fi ń tẹ subscribe bẹ́ẹ̀ ni àní fọwọ́ wa àní fi gbé àwọn ọmọ wa sí ó dàbọ̀.